Mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí. Ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí olùdarí ìjọ ìràpadà olùṣọ́ àgùntàn EA Adeboye kọ. Èní ni ọjọ́bọ̀ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì ọdún ẹ̀rinléníokòóléníẹgbàá ọdún 2024. Àkọlé ọ̀run ṣíṣí ti òní ni a pè láti jẹ́ alábàáṣiṣẹ́pọ̀. Àkọ́sórí wa ta rí nínú ìwé Ẹ́ksódù orí 14 ẹsẹ̀ kọkànlélógún. Èyí tí ó kà báyìí pé Mósè sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Olúwa sì fi afẹ́fẹ́ líle ìlà oòrùn mú òkun bì sẹ́yìn ní gbogbo òru náà. Ó sì mú òkun gbẹ, omi náà sì pínyà. Báwo ni Ọlọ́run tó ní ohun gbogbo tó dá ọ̀run àti ayé, tó sọ pé tòun ni wúrà àti fàdákà, tí ó sì pe ìmọ́lẹ̀ jáde láti inú òkùnkùn, ṣe nílò alábàáṣiṣẹ́pọ̀? Báwo ni Ọlọ́run ṣe lè nílò láti bá ẹnikẹ́ni dòwò pọ̀ kí ó lè rí èrèdí rẹ̀ múṣẹ? Ó dára, gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé mímọ́. Nígbà mìíràn, Ọlọ́run máa ń fẹ́ ìbáṣiṣẹ́pọ̀. Nínú Genesis orí 2 ẹsẹ̀ 19, lẹ́yìn tí ó dá ohun gbogbo tán, Ọlọ́run kó wọn wá sọ́dọ̀ Ádámù, ó sì ní, jọ̀wọ́ bá mi fún wọn lórúkọ. Nínú Ẹ́ksódù orí 14 ẹsẹ̀ 15 títí dé 28, nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì dé etí òkun pupa tí wọ́n sì ń ké fún ìbẹ̀rù, Mósè béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ní, màá la ọ̀nà sínú òkun. Ẹ̀wẹ̀, mo nílò ìfọwọ́sowọ́pọ̀ rẹ. Na ọwọ́ rẹ sórí omi náà. Tí Mósè bá kọ̀ láti na ọwọ́ rẹ̀ lọ́jọ́ náà, ìwé Ẹ́ksódù ìbá parí síbẹ̀ yẹn. A ó ti pa àwọn Ísírẹ́lì run. Ọlọ́run yóò sì ti wá ọ̀nà mìíràn fún Jésù láti wá sáyé. Mo gbàdúrà pé nígbà tí Ọlọ́run bá nílò ẹni tí ó lè gbára lé nígbà ìṣòro, ìwọ yóò wà ní sẹpẹ́. Ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, nígbà tí a bẹ̀rẹ̀ ìjọ ní Zambia, olùṣọ́ àgùntàn Adeboye ni wọ́n sọ̀rọ̀ níbí. Mo bẹ orílẹ̀-èdè náà wò fún ìgbà àkọ́kọ́. Nígbà tí mò ń bá olùgbàlejò mi sọ̀rọ̀, a sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ọkùnrin kan tí wọ́n ń pè ní ọkà. Ó burú gidi, ó sì jẹ́ ẹni tó le. Bí a ṣe ń sọ̀rọ̀, mo gbọ́ tí Ọlọ́run sọ pé a gbọ́dọ̀ gbà á là. Mo sọ fún olùgbàlejò mi pé mo fẹ́ lọ wàásù fún ọkà pé kí ó mú mi lọ sí ilé rẹ̀. Ó sọ fún mi pé ó ṣeé ṣe kí n má jáde láàyè. Mo kọ̀ jálẹ̀. Níkẹyìn, ó gbà láti mú mi dé ìtòsí ilé ọkà. Dúró fún ìṣẹ́jú 15 lẹ́yìn tí mo bá wọlé, yóò sì máa lọ tí mi ò bá jáde ní àkókò náà. Mo ní kò burú. Ọlọ́run fẹ́ kí n bá òun ṣiṣẹ́ pọ̀ láti jèrè ọkàn náà. Mo sì mọ̀ pé mo ní láti lọ. Mo wọlé lọ bá ọkà. Lẹ́yìn ìṣẹ́jú 15, ó wà lórí eékún rẹ̀ ní ìyọ̀ǹda fún Kristi. Ọlọ́run nílò àwọn alábàáṣiṣẹ́pọ̀ láti ṣe ìfẹ́ rẹ̀ ní ayé. Ṣùgbọ́n àwọn tí yóò bá ṣiṣẹ́ pọ̀ gbọ́dọ̀ ṣetán láti ṣe ohunkóhun fún un. Nígbà tí ó gbọ́ tí Ọlọ́run wí pé, mo ti rí ẹni tí yóò ṣe gbogbo ìfẹ́ mi. Ó túmọ̀ sí pé ó ti ń wá ẹni tí yóò ṣe gbogbo ìfẹ́ rẹ̀. Ǹjẹ́ Ọlọ́run lè fọkàn tán láti bá òun ṣiṣẹ́ àti láti ṣe gbogbo ìfẹ́ rẹ̀? Ka Lúùkù orí 1 ẹsẹ̀ 26
títí dé 45. Bíbélì ní ọdún kan. Deuteronomy orí 26 títí dé 27. Ọ̀rọ̀ àyẹ̀wò. Ní àsìkò ìṣòro, ǹjẹ́ Ọlọ́run lè rí ọ bí ẹni tó yẹ láti bá a ṣiṣẹ́ pọ̀ kí ìfẹ́ rẹ̀ lè ṣẹ ní ayé? Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí yìí lórí ayélujára, yálà WhatsApp ni tàbí Telegram, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí sí 080025442 kí ẹnìkan kó ké hallelujah.